شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ní ìtẹ̀síwájú bí tí a bá tafsir wa dé ní àná, ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú insha Allah ta'ala. Suratul Isra, Qur'an orí kẹtàdínlógún, Suratul Isra. A ti sọ̀rọ̀ nípa àwọn àti síwájú èyí tó ní ṣe pẹ̀lú Suratul Isra. Lónìí pẹ̀lú ògo Ọlọ́run a wọnú sura náà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. أبرأت تما القرآن بلورق لهم ọba tó ga jùlọ, abẹ́ nínú gíga rẹ̀ kó má ṣe ìtọ̀ ahọ́n wa sọ́nà. Àmín. Kó sì fi wá lérí ìtumọ̀ èyí tó tọ́, lérí tọ́lọ́run ọba tó gbà lérò nínú ọ̀rọ̀ rẹ̀. Bismillahir Rahmanir Rahim. Bismillahir Rahmanir Rahim. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. بولون سبحان الذي أفاوى عبد الله بن عباس رضي الله عنهما. آمين. قالوا باكوبا يونسوا. آمين. واني إتما سبحان الذي ولو ناني ويقى تنزيء الله تعالى. Subhan láàyè ìtumọ̀ rẹ̀ ni wípé a ṣàfọ̀mọ́ fún Ọlọ́run ọba wa, a ṣàfọ̀mọ́ kúrò níbi gbogbo ẹ̀gbin, a ṣàfọ̀mọ́ kúrò níbi gbogbo àbùkù. Bákan náà àfáwà Muqatil ibn Sulaiman wọ́n ní gbólóhùn subhanalladhi, kẹlmà yẹ gbólóhùn ajab ní tèyàn máa
tí nǹkan bá jọyàn lójú tó káàyàn láyà èyí ò ní subhanallah èyí ò rí pé tí yẹn bá rí nǹkan tó jọyàn lójú púpọ̀ tó tẹ́ pé nǹkan tó tóbi ní gbólóhùn tí ó já lẹ́nu yẹn ni pé subhanallah. wọ́n ní bí súrà yìí gbólóhùn yìí bó ṣe bẹ̀rẹ̀ súrà yìí ọlọ́run Muhammad sallallahu alaihi wasallam ìrìn èèmọ̀ ni ìrìn tó tóbi ni ọlọ́run bá mi bẹ̀rẹ̀ pẹ̀lú subhanalladhi asra bi abdihi laylan minal masjidil haram ilal masjidil aqsa subhanalladhi asra bi abdihi laylan minal masjidil haram ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى أفاوى ابن جرير الطبري رحمه الله ونقولون التسبيح لدو عن الأربعة تبني سبحان الله ونقولون يا أولوا نتما توتو níbàmú sí ọ̀rọ̀ tá a bá ń bá bọ̀ wọ́n ló lè túmọ̀ àsọ̀lá ìrun gẹ́gẹ́ bó ṣe wá ní al-Qur'an bàtọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ Ànábì Yunus ọlọ́wọ́ bá ní falawla annahu kana minal musabbihin falawla annahu kana minal musabbihin ọlọ́wọ́ ní tí Ànábì Yunus tí ò bá lọ jẹ́ pé ó ń ṣe tasbih ni àwọn olùmọ̀ tafsir wọ́n ní at-tasbih huna bi ma'na salah tí kìí bá ṣe kó jẹ́ ni tó ń bẹ lọ للبث في بطنه إلى يوم يبعثون أي فلولا أنه كان من المصلين tí bá ṣe kó jẹ́ ni tí máa kírun fọ́lọ̀ التسبيح هنا بمعنى الصلاة bákan náà wọ́n ló tún lè túmọ̀ sí al-istithna kéyàn ó ṣe àyàfi ìgbàtọ́lọ́wọ́ bá ń sọ ọ̀rọ̀ àwọn èèyàn kan ní al-Qur'an Ọlọ́run ní alam aqul lakum lawla tusabbihun qala alam aqul lakum lawla tusabbihun ìgbà tí wọ́n ń sọ fún ọ̀kọ̀ọ̀kan nínú wọn ń sọ fún wa pé alam aqul lakum lawla tusabbihun pé ṣé mi ò wí fún yín lawla tusabbihun ìbádà tẹ́ bá ṣe àyàfi لولا التسبيح هنا بمعنى الاستثناء ìyẹn ló fi jẹ́ wípé nínú èdè àwọn ará Yemen التسبيح lọ́dọ̀ wọn يفيد معنى الاستثناء قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون لا يصومونها مسلمين ولا يستغفرون إذا قسموه ليسلمنها مصبحين فلا يستثنون قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون ọ̀kan tó yéye jù nínú wọn àwọ̀sátò afdalu khiyaru tó ń sọ fún wọn wípé láwọ́lá tusabbihun qala awsatuhum alam aqul lakum láwọ́lá tusabbihun tusabbihun níbẹ̀ yẹn tasbihu yẹn bí ma'ana al-istithna láwọ́lá tasnun ìbádá nígbàtẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń fọwọ́ gbáyà ẹ bá fi àyàfi
إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذا قسموا ليصرمنها مصبحين ولا يستثنون. ìtàwọn èèyàn kan ashabul janna àwọn ọmọ bàbá ọlọ́gbà oko ọdọọdún tí bàbá wọn tó bá ti kéré oko ọ̀pọ̀lọpọ̀ tó pọ̀ nínú tó bá kó lérè àfi ṣe sàárà àfi ṣe sọ́dákọ̀ níjọ tó bá harvest. ìgbà tí bàbá yìí jáde láyé àwọn ọmọ rẹ̀ wá pinnu wípé táwọn bá ti fẹ́ lọ kéré oko ìdájí lóru إذا قسموا ليصرمنها مصبحين. ìdájí lóru làwọn ó lọ kẹ́ni kankan mọ́ bá àmọ́ páwọn ti lọ kéré oko àwọn ò fẹ́ fún yàn. ولا يستثنون. àmọ́ nígbà tí wọ́n ń sọ wọn ò sọ pé bọ́lọ̀ ń bá fẹ́ wọn ò fàyà fílẹ̀. فطاف عليها طائف من ربك. ìgbà tí ẹni tó yéye nínú wọn ìgbà tí wọ́n débẹ̀ tí wọ́n rí pé káwọn tó débẹ̀ gbogbo ti jóná. فلما رأوها قالوا إنا لضالون. ibi tá a fẹ́ lò ń bẹ̀ ni wípé olóye nínú wọn tó sọ ni wípé ṣé mi ò sọ fún yín tẹ́lẹ̀. قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون. àní túmọ̀ rẹ̀ sí لولا تسبحون bá sàfọ̀mọ́ fọ́lọ́ rárá. التسبيح هنا بمعنى الاستثناء. ìbá máa dá nígbàtẹ́ ń sọ̀rọ̀ yẹn kẹ́ fi àyàfi sílẹ̀ ìtumọ̀ tusabbihun nìyẹn. a jẹ́ pé tasbih ó túmọ̀ tanzihu sísàfọ̀mọ́ Ọlọ́run kúrò níbi àbùkù. subhan ó túmọ̀ ajab nǹkan tó jọyàn lójú in tó tóbi téèyàn bá rí. at-tasbih ó túmọ̀ as-salah ìrun. at-tasbih ó túmọ̀ al-istithna kéèyàn ó ṣàyàfi pé bọ́lọ̀ ń bá fẹ́. at-tasbih ó túmọ̀ an-nur ìmálẹ̀. gbogbo àwọn nǹkan wọ̀nyí ní àfáà wa Ibn Jarir at-Tabari ni wọ́n kó wá ní tafsiru àyà. wọ́n ní at-tasbih ó tún túmọ̀ an-nur ìmálẹ̀ nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tó di ṣe Ọlọ́run nípa ìmọ́lẹ̀ Ọlọ́run pé Ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó kún fún ìmọ́lẹ̀. lawla dhalik la ahraqat subhatu wajhihi ma adrakat min shay'in. ìtumọ̀ ẹni wípé ìmálẹ̀ gbéyàn bá rí ìmálẹ̀ Ọlọ́run tó bá tàn sí gbogbo ayé subuhatu wajhihi ay nuru wajhihi. subuhat bí máa na nuru wajhihi ìmálẹ̀ wájú Ọlọ́run báyìí ibi tó bá tàn sí gbogbo kan yẹn máa jóná níbi tí mọ́lẹ̀ náà lágbára dé. so yẹ́ tó mọ̀ pé subuhat bí máa na nuru. gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni àfáà wa Ibn Jarir at-Tabari ni wọ́n kójọ náà fi sọ ìtumọ̀ subhan. àmẹ́yí tó tẹ̀wọ̀n jùlọ nínú ìtumọ̀ tó bá síyákù áyà yìí mú o náà ni èyí tí àfáà wa Abdullahi ọmọ Abbas tí wọ́n sọ subhanalladhi أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. وأن سبحان الذي نبي ìtumọ̀ rẹ̀ ní tanzihullah ta'ala fífọ́ Ọlọ́run ọba mọ́ kúrò níbi àbùkù, kúrò níbi èérí, kúrò níbi ìyẹpẹrẹ. ìpé Ọlọ́run ọba tó mọ́ ni mímọ́ ni fún Ọlọ́run ọba náà. subhanalladhi asra bi'abdihi laylan minal masjidil haram. mímọ́ ni fún Ọlọ́run ọba náà
alladhi ọba tó ṣe pé asra bi abdihi laylan asra bi abdihi laylan gbólóhùn asra ó náà ni ọba tó mú ẹrú rẹ̀ náà rìnrìn òru asra nínú èdè Lárúbáwá ó wá ní orí zinatu af'ala bẹ́yàn bá sọ pé sàrọ́ ìtumọ̀ kan náà ni asairu laylan ó rìnrìn òru sàrọ́ ó túmọ̀ bẹ́ẹ̀ sàrọ́ ìrìn òru gangan Lárúbáwá wọn ó ṣe dánmọ́ sín wọ́n pè ní sùrọ́ ìrìn tí èèyàn rìn lóru náà pè ní sùrọ́ bí wọ́n bá wá rìn lóru wọ́n ní sàrọ́ laylan ó rìn lóru ṣùgbọ́n èyí tí èèyàn ò dárìn fúnra èèyàn tó yẹ pé wọ́n mú èèyàn rìn ní ìyẹn ló wá lórí òṣùwọ̀n af'ala ló fi jẹ́ asra bi abdihi laylan subhanalladhi asra bi abdihi laylan minal masjidil haram Ọlọ́run ọba ó jẹ́ kó yé wa nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ yìí pé kìí ṣe pànábì ní ìrìn àjò afẹ́ wù tó kàn rìn bó ṣe wù àwa la mú rìnrìn ọ̀hún asra bi abdihi laylan tó gbé tí yàn bá ní sàrọ́ laylan ó rìn lóru fúnra rẹ̀ ìrìn òru rìn ó wá yàn òru láàyò ó rìn ó ní sàrọ́ ṣùgbọ́n àwọn ọba sọ pé sàrọ́ ó lo asra ala waznu af'ala ìyẹn túmọ̀ ká mú ìyẹn ṣe nǹkan nìtúmọ̀ ẹ̀ tú sí nínú èdè ìyàtọ̀ ń bẹ láàrin jàlásà ó jòkó fún rẹ̀ àti àjìlásà ó mú jòkó ó yàtọ̀ síra wọn ìyàtọ̀ ń bẹ láàrin fa'ala àti af'ala ọlọ́run ọba wá lo fa'ala ó lo af'ala ọlọ́run ọba ní subhanalladhi asra bi abdihi laylan minal masjidil haram subhanalladhi asra bi abdihi laylan minal masjidil haram ọlọ́run ọba ní subhanalladhi asra mímọ́ ní fún ọlọ́run ọba náà ọba tó ṣe pé òun ti ká lára rẹ̀ ló mú ẹrú sí rẹ̀ náà rìnrìn àjò laylan lóru kẹ́límà bí abdihi tó wà ń bẹ̀ yẹn báwù musahaba báwù al-musahaba ó ní tọ́lọ̀wọ̀n bá ń subhanalladhi asra abdahu ó lè wọlé ṣùgbọ́n wọ́n bá tún wá fi bá sí subhanalladhi asra bi abdihi laylan kẹlmà bá tó ń bẹ ní àràfí bá tó ń bẹ ń bẹ ó dáwọn nǹkan tí Ọlọ́run fẹ́ fi rinlẹ̀ pẹ̀lú subhanalladhi asra bi abdihi laylan tọ́lọ̀ bá lo asra ìrìn òru náà ni wọ́n ń pè ní asra Ọlọ́run tún mẹ́ṣàn òru níbẹ̀ tọ́lọ̀un bá lò gbọ́lọ̀ subhanalladhi asra bi abdihi minal masjidil haram lal masjidil aqsa ìtumọ̀ ti gbé òru jáde ṣùgbọ́n Ọlọ́run tún máa dárúkọ òru ó tún dárúkọ òru lọ́tọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́dọ̀ àwọn olùmọ̀ ó béèrè fún àkíyèsí kíkà yóò káka al-Qur'ani kákàká gbunduku lọ gbólóhùn kọ̀ọ̀kan tọ́lọ̀ ń bá lò nínú al-Qur'an ó láwọn àkíyèsí ìtumọ̀ àkíyèsí àronúsí tọ́lọ̀ ń fẹ́ mú jáde ńbẹ̀ Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọba tí ma ń ṣẹ̀ṣà àdíkọ̀ fi ikhtiyar al-alfaz Ọlọ́run ọba ma ń ṣẹ̀ṣà gbólóhùn kọ̀ọ̀kan tí bá ń lò àti túmọ̀ tó bá àyè kọ̀ọ̀kan mú lápèjúwe in tó bá jọra wọn ká fi wéra wọn bẹ́yàn bá sọ wípé kéèyàn náwó
díẹ̀ lórí ìtọ́lọ́run ó dá ju kéèyàn ó náwó púpọ̀ lórí ṣiṣẹ́ tọ́lọ́run. ẹgbẹ́ Yorùbá tí mo sọ kéèyàn náwó díẹ̀ sójú ọ̀nà Ọlọ́run ó dára ju ká náwó tó pọ̀ sójú ọ̀nà ìṣẹ́ Ọlọ́run. bí èèyàn bá wá tuntun sọ bá mi kéèyàn ó náwó díẹ̀ sójú ọ̀nà Ọlọ́run ó sàn ju ká náwó púpọ̀ sójú ọ̀nà èṣù. ó dáa ó lọ́lá ó sàn. gbogbo àwọn ìtumọ̀ yìí èdè Yorùbá náà ní gbogbo ẹ̀. ìgbà wo ni ká lò ó dáa, ìgbà wo ni ká lò ó lọ́lá, ìgbà wo ni ká lò ó sàn, àbí ó sàn ìṣe Yorùbá jẹ́bi ṣe Yorùbá náà Yorùbá. àwọn àkókò àwọn Oǹdó kàkàrí sábà máa lò ọ̀nà bójú rí bóò yẹ́ sí pé ọ̀sán ó dá abẹ́ẹ̀kọ́. ṣùgbọ́n nínú ìjìnlẹ̀ Yorùbá àwa sábà máa lo ọ̀sán fún comparison ní. ṣùgbọ́n ní èdè Kàrẹ́ àwọn olóbú comparison wọ́n lò bójú rí ìwúsàn ojúdá. ṣùgbọ́n ní èdè Yorùbá in tí wọ́n lò ní pé kìíní kan ó sàn ju kìíní kan lọ. Yorùbá ni ìpìlẹ̀ Yorùbá náà ni. àmọ́ ìgbà wo là á lo ó sàn, ìtumọ̀ wo ni ó sàn gbé wá, ìgbà wo là ń lo ó dáa, ìtumọ̀ wo ni ó dára mú wá, ìgbà wo là á lo ó lọ́lá ó lóore. gbogbo ẹ̀ kò sàdédé wá, ó níbi tá a ti máa ń lo ẹyọ kọ̀ọ̀kan, ó sì nítumọ̀ tẹ́yọ kọ̀ọ̀kan ń gbé wá. èyí wá parí sínú Al-Qur'an. ló fi jẹ́ pé ẹni tí ó bá ti máa gbé kalẹ̀ èdè tọ́lọ́run fi ń sọ̀rọ̀ nínú Qur'an, àwọn ìtumọ̀ kan yóò sọnù mọ́ lọ́wọ́. Ọlọ́run ọba ní subhanalladhi asra bi abdihi laylan minal masjidil haram. subhanalladhi asra bi abdihi laylan minal masjidil haram. àwọn olùmọ̀ tafsir wọ́n ní Ọlọ́run ọba àfọ̀mọ́ rẹ̀ wípé mímọ́ ni fún òun Ọlọ́run ọba tó mú ẹrú rẹ̀ náà rìn ìrìn òru. bá àti bẹ̀ẹ̀bẹ̀ yẹn mùsọ́hábà ní ìtumọ̀ ẹ̀ pé kò dá ìrìn yẹn rìn, a ń bẹ pẹ̀lú ẹ̀ lórí ìrìn ọ̀hún, afẹni tí ó mú rìnrìn ohun afitì òun ló bí báyẹn. ìtumọ̀ báyẹn tá a bá ní asra abdahu ó wọlé. ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó yé wa wípé ànábì ò dárìn yẹn rìn fún rẹ̀, Málákù Jibril ó ń bẹ pẹ̀lú ẹ̀. bákan náà bí abúdì yìí, kẹ́límà abdù tọ́lọ́wọ́ bá lò ń bẹ̀ yẹn ẹrú òun Ọlọ́run. ó túmọ̀ pé tán bá ní abúdù ẹrú, ó kó ẹ̀mí àtara ó kó sínú. wọn ò lè sọ pé abdù ẹrú leléyìí, ìtumọ̀ ẹ̀ ní pé àtẹ̀mí àtara ló papọ̀ tá a fi pè lábùdù ẹrú. láìláń òru kan. àwọn olùmọ̀ pàápàá jùlọ àfáwà Muhammadul Amin bun Muhammadul Mukhtar al-Hakam Shinqiti nínú tafsiru wọn Adwa'ul Bayan fi tafsir al-Qur'an bil-Qur'an. àwọn mú gbólóhùn láìlá àtẹ̀nkìr nákàrà tó ń bẹ̀ẹ̀bẹ̀ yẹn, wọ́n ní dídákọ̀ òru yẹn, lóru yẹn ò bá sí ń bẹ̀ àsọ̀rọ̀ ó ti gbé túmọ̀ òru wá tẹ́lẹ̀. ṣùgbọ́n láìlá òru tọ́lọ̀wọ́ bá ń sọ ń bẹ̀ ìtumọ̀ méjì ló ní lọ́dọ̀ àwọn elédè. ìgbà míì tá a bá fún òru ní tanwin nákàrà báyẹn yufidu teklil, ó túmọ̀ sí wípé òru yẹn kò pé òru tán, a lè gbogbo àsìkò péréte nínú òru náà ni, kìí ṣe gbogbo òru. láàfin lè máa kó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yẹn, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kílẹ̀ òtún tó má Ànábì ti dé.
ìta fẹ́ mú jáde ń bẹ̀yẹn nìyẹn láìlá tẹ̀kírù yẹn ó ní wípé láàrin àsìkò péréte láàrin òru lànàbí ìrìn àwọn ìrìn tó pọ̀ yẹn ìrìn tó ṣe wípé odidi àbáúnà láìlá bí 40 ọjọ́ in tó lé lóṣù kan lèyìn ó fi rìn pẹ̀lú nǹkan ọ̀gùn tó lálàáfíà anábì wá rìn láàrin òru kódò òru yẹ ò tún pé lóru wọ́n ní túnmọ̀ká ni ẹ́ láìlán àtẹ̀kír níbi yùfídù tàwín ó tún túnmọ̀ sí wípé òru yẹn òru abiyì ni kìí ṣe òru lásán lápèjúwe kíyàn máa sọ̀rọ̀ lọ kíyàn máa sọ̀rọ̀ òru kan bẹ sẹ́mọ̀ pé a fẹ́ sọ pàtàkì òru kan táa fi sí yẹn kìí ṣe tàbùkù tàbá ń sọ̀rọ̀ òru tàbá ń sọ̀rọ̀ òru tàbá ń sọ̀rọ̀ òru kan wá ń bẹ nákírà tàbá fi sí yẹn yùfídù tàwín méjèèjì yẹn ló wá papọ̀ nínú ìtumọ̀ yìí tí méjèèjì gbọ́dọ̀ jáde tàbá ń tú àyà subhanalladhi asra bi'abdihi laylan minal masjidil haram ilal masjidil aqsa subhanalladhi asra bi'abdihi laylan minal masjidil haram ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير مما نفعلهم ọba tó mú ẹrú rẹ̀ rìnrìn àjò kan ìrìn àjò òru láìlá lóòrù lọ́lọ́run ọba mú ẹrú rẹ̀ rìnrìn náà minal masjidil haram láti almasjidil haram àwọn olùmọ̀ tafsir ọ̀rọ̀ méjì ló wáyé lérí ẹ̀ wọ́n ní minal masjidil haram masjidil haram wọ́n ló túmọ̀ sí gbogbo ìlú Mákà ọlọ́run ló bẹ́ẹ̀ náà al-Qur'an la tadkhulunna al-masjid al-haram insha Allah ìlú Mákà ní pẹ̀lú masjid al-haram níbẹ̀ yẹn láwọn mìínú àwọn olùmọ̀ tafsir wọ́n ní masjid al-haram tọ́lọ̀wọ́ bá ń sọ ń bí ìtumọ̀ ní pọ́lọ̀ mú ànábì rìnrìn àjò láti inú ìlú Mákà wọ́n ní túmọ̀ nìyẹn ìtumọ̀ kejì minal masjid al-haram pé ọlọ́run ọba yìí ó mú ànábì rìnrìn àjò òru láti inú mọ́ṣálásí Kaaba torí pé mọ́ṣálásí yẹn gẹ́gẹ́ náà ń pè ní al-masjidul haram ìtumọ̀ méjèèjì tó wáyé ó ń forí sọ àwọn riwáyà àdíìsí ìyá wa Ummu Hani ìyẹn ń sọ pé ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí ànábì yìí nínú ilé ọ̀dọ̀ òun lànábì sùn sí nílùú Mákà gẹ́bà wọn riwáyà ti kan ṣe sọ riwáyà méjì sọ wípé ànábì sùn nínú masjidil haram ó sùn bẹ̀ ló tají nìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lápá kan náà àwọn olùmọ̀ tafsir wọ́n wá kó ìtumọ̀ méjèèjì yẹn papọ̀ wípé àti riwáyà Ummu Hani tí wọ́n ní ànábì sùn fi bayti nínú ilé mi torí pé Ummu Hani àbúrò bàbá ànábì ni arábìnrin yìí nínú inú ilé òun lànábì sùn riwáyà mi sọ wípé ànábì sùn nínú mọ́sálásí Kaaba so làwọn fi sọ pé al-masjidul haram níbi àjẹ́ pé kásàpè nílùú Mákà kò bá jẹ́nu mọ́sálásí kò bá jẹ́nu ilé Ummu Hani minal masjidil haram àti inú ilé Ummu Hani àti masjidil haram tí í ṣe Kaaba méjèèjì náà inú ìlú Mákà sánisẹ̀lẹ̀ ó ti ṣẹlẹ̀ ìyẹn ló fa tó tó níyẹn wípé al-masjidul haram bí ìgbà mí Ọlọ́run máa pè gbogbo ìlú Mákà ní máa ń pè ní al-masjidul haram ìyẹn làwọn àfáà ni wọ́n fi ṣàlàyé ọ̀rọ̀ náà àmọ́ èyí tó kọ́ ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n fi sí ó náà ni wípé nínú Kaaba lànàbí wà níjọ́ náà minal masjidil haram naam laylan minal masjidil haram ilal masjidil aqsa
ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. رجعنا الله وبصر حدود جغرافية حدود مكانية àti hududu zamaniya nípa ìṣẹ̀lẹ̀ náà àsìkò wo níṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ààyè wo ló ti ṣẹlẹ̀ méjèèjì ló jáde nínú àyà yìí mina subhanalladhi asra bi abdihi laylan ìyẹn túmọ̀ sí pé lóru níṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ minal masjidil haram mímọ́ ni fún Ọlọ́run ọba tó mú ẹrú rẹ̀ rìnrìn àjò òru Ọlọ́run ọba mẹ́ṣàn àsìkò tí rìn àjò náà ṣẹlẹ̀ ó wá tún mẹ́ṣàn geographical location minal masjidil haram minal masjidil haram láti mọ́ṣálásí àbọ̀wọ̀ tí ṣe Kaaba ilal masjidil aqsa masjidil aqsa ọ̀nà ni Baitul Maqdis ní Palestine ọ̀nà ń pè ní al-masjidil aqsa nígbà náà lẹ́yìn Kaaba mọ́ṣálásí tó tún bẹ lórílẹ̀ tó jìnà rere sí Mákà ó ní al-masjidil aqsa torí pé al-aqsa ay al-ba'id in tó jìnà ó ní wa ja'a rajulun min aqsa al-madinati yas'a qala ya qawmi ittaba'u kí la bá sọ pé aqsa ó náà ni ibi tó jìnà síbi táwà tàbá wá sọ wípé minal masjidil harami ilal masjidil aqsa ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى àyà yìí ṣe tàhádìdù àsìkò àti ààyè tí ìrìn àjò ọ̀hún ti ṣẹlẹ̀ la fi ń sọ wípé kò sẹ́ni tó mọ ìtàn sọ tó tó Ọlọ́run lọ́nà tí ó fi yé èèyàn bóò ni ò ṣe ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo sọ̀tànsọ̀tàn láyé èyí tó bá bá ọ láyé ló lè sọ fọwọ́gbáyà àrọ́bá ní ó kù àmọ́ Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọba títí ń bẹ kí gbogbo ìtàn ó tó ṣẹlẹ̀ ní bọ́lọ́n bá ń sọ ìtàn fún wa bó ṣe rí náà nìyẹn torí pé gbogbo ẹ̀ ló sojú ẹ̀ Ọlọ́run ọba ní òun lòun mú ànábì rìnrìn àjò minal masjidil harami ilal masjidil aqsa alladhi barakna hawlahu ìrìn àjò tánábì rìn yìí masjidil aqsa àwọn àfáà ní ọlọ́mẹ́nṣán mẹ́sálásí méjèèjì níbí torí pé awwalu masjid awwalu baitin wudi'a linnas lalladhi bi Bakkata mubarak àkọ́kọ́ ilé ìjọsìn tá àkọ́kọ́ fi lọ́lẹ̀ lérílẹ̀ òun náà ní Kaaba òun masjid haram ilé ìjọsìn kejì lérílẹ̀ òun náà ní al-masjid al-aqsa ثاني المسجد الذي وضع لعبادة الله على الأرض المسجد الأقصى ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní gbèdéke ọdún tó ń bẹ láàrin Masjidul Haram Kaaba àti al-Masjidul Aqsa gbèdéke 40 years ni nígbàtí Kaaba dúró tán lẹ́yìn ìgbà yẹn ni al-Masjidul Aqsa 40 years lẹ́yìn ìgbà yẹn ló tó jẹ́ kíkọ́ àlàyé ń bẹ lórí àdísì yóò torí kó dàrú máwọn èèyàn lójú púpọ̀ ìgbà báwo ní ó ṣe jẹ́ 40 years ṣé wọn ò ní pè yẹn ní yàní al-galatu awil aghalitu tarikhiyya historical fallacy nígbàtẹ́ sọ wípé 40 years ló ń bẹ láàrin Kaaba àti Masjidul Aqsa ní Jerusalem okay Kaaba a ń sọ pé Ànábì Ibrahim abẹ́ẹ̀kọ́ ṣé 40 years ló ń bẹ láàrin Ànábì Ibrahim àti Ànábì Sulaiman naam
ọ̀rọ̀ tánàbí sọ yẹn ó dàrú máwọn èèyàn lọ́wọ́, àdísì yẹn sì lálàáfíà, ṣùgbọ́n àlàyé tó fi jẹ́ 40 years yẹn a máa ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́ tó bá dọ̀lá inṣáàlá. ṣùgbọ́n díẹ̀ nú ẹ̀ ni wípé kìí ṣe ànábì Suleiman, kìí sóhun ló kọ́kọ́ Masjidul Aqsa, wọ́n ní tẹ́mpù Solomon. ọ̀rọ̀ yẹn kọjá bẹ́ẹ̀, kìí ṣe Solomon, kìí ṣe Solomon ló bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ sì ni kìí ṣe ànábì Ibrahim ló kọ́kọ́ Kaaba, ojú rẹ̀ ti wà ńlẹ̀ tẹ́lẹ̀. ọdún èyí tánàbí ń sọ yẹn kìí sọ ọdún èyí táwa ń sọ yẹn, ọdún àkọ́kọ́ kí Ibrahim gan ó tó dáyé, kí gbogbo owó tó dáyé tọ́lọ́wọ́ bá ti fi lọ́lẹ̀, 40 ọdún tó fi lọ́lẹ̀ yẹn lọ́lọ́wọ́ bá fi ààyè ti al-Masjid al-Aqsa ló fi yẹn náà lọ́lẹ̀ ní Baitul Maqdis. ní àdísì yẹn ń sọ kìí ṣe tàn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàà fẹ́ sọ, tó bá pé tàn tó ṣẹ̀ bẹ̀rẹ̀ ní 40 years yẹn ó dàrú. àmọ́ Ọlọ́run ọba ń jẹ́ kó yé wa ń bí wípé nínú àwọn mọ́sálásí abiyì, nínú àwọn mọ́sálásí alápọ̀nlé, ọ̀kan ni al-Masjidul Aqsa tó ń bẹ ní Palestine. من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله. Ọlọ́run ọba wá ń jẹ́ kó yé wa wípé Masjidul Aqsa tó ń bẹ ní Baitul Maqdis ní Palestine, táwọn Yahudi, àwọn Sọ̀háyínà, àwọn Zionist tí wọ́n gbà lọ́wọ́ àwa Mùsùlùmí, tí wọ́n lé wa sẹ́yìn ń bẹ̀, tí wọ́n ò já máa kírun ń bẹ̀, tí wọ́n lé wa sẹ́yìn ń bẹ̀, tí wọ́n ò jẹ́ ká máa ṣe ziyara rẹ̀. nígbàtà bá ti kúrò a parí iṣẹ́ ní Mákà, a lọ ṣe ziyara al-Masjid an-Nabawi nílùú Madina, a tún gbọ́dọ̀ ó yẹ ká tún lọ sí Masjidul Aqsa ní Palestine, ká tún lọ bẹ̀ mọ́sálásí yẹn náà wò. àwọn bàbá wa wọ́n rí ṣe tẹ́lẹ̀, àwọn yẹn náà máa ń pè wọ́n ní Hajj Kudus. nígbà náà wàhálà ó ti ṣẹlẹ̀, ṣùgbọ́n nísìnyí kò ṣeé ṣe mọ́. Ọlọ́run wá fẹ́ jẹ́ kó yé wa pé mọ́sálásí yẹn mọ́sálásí ti mùsùlùmí ni. Ọlọ́run ò pè ní church, kò pè ní synagogue, kò pè ní ilé ìjọsìn Jew, Ọlọ́run bá pè ní masjid lọ́lọ́run pè. so yẹn túmọ̀ sí pé property àwa mùsùlùmí ni al-Masjid al-Aqsa tó wà ní Palestine. gbogbo agbára, gbogbo ète táwọn Yahudi kí wọ́n máa sapá, wọ́n tara wọn jẹ mọ́sálásí lọ́lọ́run pé ààyè náà lọ́lọ́run bá fi jẹ́ kó rinlẹ̀ ní bí ẹni títàn bá dàrú mọ́ lọ́wọ́, ìwọ ló dàrú mọ́ lọ́wọ́. mọ́ṣáláṣí ni, ilé ìjọsìn ni fáwa mùsùlùmí. Ọlọ́run bá wá fẹ́ kó yé wa wípé mọ́sálásí náà bí Káàbà bó ṣe níyì tó lápọ̀nlé, Masjidul Aqsa òun náà tẹ̀lé. إلى المسجد الأقصى الذي باركنا حوله. nípa kí mọ́sálásí ó kọ́kọ́ dáyé, al-Masjidul Aqsa òun náà lẹ́lẹ́kejì lẹ́yìn Káàbà, ṣùgbọ́n nípa ipò àtọ́lá ẹlẹ́ẹ̀kẹta ló jẹ́. tá bá mú Káàbà, al-Masjidun Nabawi, mọ́sálásí Ànábì ní Madina, ẹlẹ́ẹ̀kẹta òun ni al-Masjidul Aqsa. ló fi jápá Ànábì sallallahu alaihi wasallam, Ànábì ní èyí ò gbọ́dọ̀ dígbà di ẹrù, la tushaddu rihal, èyí ò gbọ́dọ̀ dígbà di ẹrù pé mo fẹ́ lọ bẹ̀ mọ́sálásí kan wò, kàdíbò lè yán lọ, mo fẹ́ lọ bẹ̀ mọ́sálásí ìwò, kódà mo fẹ́ lọ ṣe ìtìkáàfù bẹ́ẹ̀, àyàfi mọ́sálásí mẹ́ta: al-Masjidul Haram tó wà Mẹ́kà, Kaaba, ẹlẹ́ẹ̀kejì ní masjidi hada, mọ́sálásí Ànábì ní Madina, ẹlẹ́ẹ̀kẹta al-Masjidul Aqsa. àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí nìkan nígbà láàyè wà fún kéèyàn ó palẹ̀ èèyàn mọ́ pé ibo ló ń lọ, mo fẹ́ lọ yan náfílà ní Kaaba, kò sì sí nǹkan mìí tó fẹ́ lọ sí ara mo fẹ́ lọ bẹ̀bẹ̀ wò kí sì yan náfílà pẹ́. èèyàn lè palẹ̀ ẹ̀rọ èèyàn mọ́ pé ibo ló ń lọ, mo lọ Madina, kí lọ fẹ́ lọ ṣe, mo fẹ́ lọ bẹ̀ mọ́sálásí yẹn wò kí n ti ẹ̀rí báyìí, kí n yan náfílà mẹ́, kí n ṣe ìtìkáàfù mẹ́.
àbíkábíyàn lẹ́rẹ̀ pé mo lè yẹn lọ kéyàn lè yẹn lọ Jerusalem ní Philistine mo fẹ́ lọ bẹ al-Masjid al-Aqsa mo fẹ́ lọ bẹ̀ ó mo fẹ́ lọ yẹn náfílà ń bẹ mo fẹ́ lọ ṣe ìtìkáfù bẹ lànàbí sallallahu alayhi wa sallam annabi ni la i'tikafa illa fil masajid ath-thalath annabi ni ṣe rí ìtìkáfù tí ládàá rẹ̀ pọ̀ jù tó lọ́lá jù ó ní ìtìkáfù tá a bá ṣe ní ọ̀kan nínú àwọn mọ́ṣálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí aláhàdì ìtumọ̀ àwọn àfáà tí wọ́n fún láàyẹ ní máàna náfíù alkamal tó sì jẹ́ pọ́rọ̀ àwọn jùmhur òní láfitù mọ́rò pé abala kejì èyí tá a fẹ́ lò látún òjíṣẹ́ Ọlọ́run ọba ní mọ́ṣálásí tó lọ́lá jù mọ́ṣálásí tó lóore jù tẹ́sàn kẹ́yìn ó ṣe ìtìkáfù ń bẹ tó pọ̀ jù ó làwọn ọ̀kan náà àwọn mọ́ṣálásí mẹ́tẹ̀ẹ̀ta tí ó bá ti jẹ́ Kaaba tí ó sì jẹ́ Masjidun Nabi ní Madina ẹlẹ́ẹ̀kẹta ní al-Masjidul Aqsa ní Jerusalem ìyẹn túmọ̀ sí pé nínú ẹ̀sìn wa ipò ń bẹ fún al-Masjidul Aqsa Ọlọ́run ọba mẹ́ńṣán rẹ̀ nínú al-Qur'an tí mùsùlùmí bá wá ń sọ̀rọ̀ nípa al-Aqsa lẹ́ni tẹ́nìkan bá ń sọ pé kí lọ́kàn ti wá ń bẹ ó kàn wá mọ̀nà torípọ́lọ̀ ń pè ní mọ́sáàsì wa kábà wá lè mọ̀ kó kàn wá ìgbà tọ́lọ̀ ń fẹ́ kànábì ó rìnrìn àjò òru náà minal masjidil harami ilal masjidil aqsa minal masjidil harami ilal masjidil aqsa من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير ọlọ́ọ̀bá ó wá ń sọ fún wa kábà lè mọ̀ pàtàkì al-Masjid al-Aqsa kásì lè mọ̀ bí al-Qur'ani ṣe pàtàkì ẹ̀ ipò tí mọ́sálásí náà wà nínú ẹ̀sìn wa Ọlọ́run bá tó wá ní alladhi barakna hawlahu alladhi barakna hawlahu báwo ni wọ́n ṣe sọ pé ká má débẹ̀ mọ́ ṣe báwo Ọlọ́run ọba a fi ìbùkún a fi rọkiri ká Masjidul Aqsa alladhi barakna hawlahu Ọlọ́run ọba ní ìbùkún àwọn Ọlọ́run ó ń bẹ́ẹ̀ kò sí fáwọn Júù Ọlọ́run ọba fi ìbùkún ó fi albarka ó fi sára mọ́sálásí ọ̀hún náà ìyẹn al-Masjidil Aqsa ilal Masjidil Aqsa alladhi barakna hawlahu ó ń bẹ ẹnu àwọn olùmọ̀ tafsir alladhi barakna hawlahu pé Ọlọ́run ọba fi ìbùkún wọ́n inú ìbùkún tó ń bẹ̀ẹ̀bẹ̀ ni wípé agbègbè bẹ̀yẹn ní Philistine ibi tí Masjidil Aqsa wà ààyè tó ṣe wípé agbègbè bẹ̀ wẹ́dà bẹ́dà òjò máa ń rọ̀ dáadáa ń bẹ̀ àwọn rúgbìn ibẹ̀ wọ́n á tètè dìde wọ́n ní barakna hawlahu bi kathratul amtar wal ashjar ìtumọ̀ barakna nìyẹn ìdí nìyẹn tó fi jẹ́ pé ṣe mọ̀ pé nígbà tí àwọn alágbára ayé tí wọ́n ń wá ibi tí wọ́n fẹ́ pè nílùú àwọn Israeli wọ́n máa lọ tájẹ́tì ayé yẹn ni location yẹn wọ́n rí wípé location tí nature ọbẹ̀ dá climatic nature ọbẹ̀ ó dá topographic nature ọbẹ̀ ó dá wọ́n wá máa lọ sọbẹ̀ yẹn the state of Israel wọ́n pín fún wọn Ọlọ́run ọba tó láàrẹ ga náà ti ta wá lólobó wípé ààyè náà ààyè ìbùkún ni ààyè tó jọ ń rọ̀ dáadáa ààyè tí wẹ́dà rẹ̀ báyàn lára mú ní ibẹ̀ ní Masjidil Aqsa ibẹ̀ ló wà gbogbo àwọn nǹkan wọ̀nyí náà láwọn Júù àtàwọn alágbára ayé nígbà náà ni wọ́n wò wọ́n tó lọ sa ibẹ̀ yẹn láàyò Ọlọ́run bá ń ròyìn al-Masjidil Aqsa Ọlọ́run bá ní alladhi barakna hawlahu alladhi barakna hawlahu linuriyahu Ọlọ́run bá ní ààyè tí mọ́sálásí náà wà ó kún fún ìbùkún àwọn Ọlọ́run
òjò ń rọ̀ bó ṣe yẹ kó rọ̀ ńbẹ̀ irúgbìn ń wù dáadáa ńbẹ̀ àwọn igi wọ́n ń wù dáadáa níbẹ̀ àwọn Ọlọ́run la ṣe bẹ́ẹ̀ afẹ́kànàbí lórí bákan náà ìdí tá fi mú ànábì rìnrìn àjò yìí linuriyahu min ayatina afẹ́kànàbí ó fojú gan ní tó ń gbọ́ ìyàtọ̀ ń bẹ níbi kéyìn ó gbọ́ nǹkan àti kéyìn ó rí téyìn gbọ́ la fi ṣàlàyé fún wa wípé ìyàtọ̀ ń bẹ láàrin theory àti practical a máa fi yàn lọ́kàn balẹ̀ pé yìí tí mo kọ́nu theory tí mo bá ti fi ṣiṣẹ́ tó sì work bẹ́ ọkàn yẹn ń balẹ̀ kì í sábà kò lẹ́mí èèyàn lóòrù jẹ́ pé nínú àwọn ìpìlẹ̀ bá a ṣe kẹ́kọ̀ọ́ tí ò sí mọ́lẹ̀ nípa general principle nípa ọ̀rọ̀ education teaching methodology o náà ni asairu mina nazari ila madha ila al-amal àbí ká sọ pé asairu mina al-amal ila an-nazar èyàn kọ́kọ́ máa ń kọ́ practical èyàn wà kọ́ theory a máa jẹ́ kó yéèyàn afẹ́kọ́ èyàn láwọn nǹkan nípa Greek àwọn akọ́kọ́ kó wọn lọ ní oko náà àwọn náà ṣe nǹkan yẹn fúnra wọn nígbà wá padà sínú class wá ní ìntẹ́ ṣe lẹ́ẹ̀kan ókọ̀ tí ń jẹ́rì ẹ̀rí pé yóò dúró lọ́pọ̀lọ́ wọ́pùlẹ̀ tí ṣe nǹkan yẹn àbí àti ẹ̀kọ́ kọ́kọ́ wọn ní nǹkan yẹn wá ní ìta akọ ilẹ̀ kan ọyẹ̀já lọ ṣe practical rẹ̀ tí a bá ti ń mú practical kúrò nínú ìlànà ẹ̀kọ́ aré là ń ṣe computer engineering kò rí system rí ó sì mọye gbogbo system orúkọ gbogbo system tí ń bẹ láyé àti functions wọn gbogbo ẹ̀ ló ti kọ́ theoretically àmọ́tàbá ní tọ́ka sí kò rí rí ìyẹn ni tó gbajúmọ̀ jù nínú ìlànà ẹ̀kọ́ tiwa níbi akànsámọ̀ sọ lórí ni pé ẹ̀ kìníkà báyìí ṣùgbọ́n bá wá di practical gan kò mọ́ Ọlọ́run bá dé kó yé wa pé àṣà nábì lójíṣẹ́ Ọlọ́run a ń sọ pé ṣe báyìí Ọlọ́run pàṣẹ báyìí nǹkan báyìí ń bẹ iná ń bẹ àlìjánà ń bẹ málàkù Jìbìrìlù ń bẹ sámà àkọ́kọ́ ń bẹ sámà kejì ń bẹ ìjì ń bẹ ní ànábì òjì linuriyahu min ayatina Ọlọ́run àjò ta wá mú rìn yìí linuriyahu min ayatina linuriyahu min ayatina afẹ́kọ́ náà lọ fojú gan ní àwọn àmì Ọlọ́run tá a ti sọ fún gẹ́gẹ́ bí àlìjẹ́nà afẹ́kọ́ rí gẹ́gẹ́ bí sánmà kíní sánmà kejì sánmà kẹta afẹ́kọ́ rí ilé iná afẹ́kórí linuriyahu min ayatina igi òpin ayé afẹ́kórí gbogbo àwọn nǹkan yẹn ìdí tánàbí fi rìnrìn àjò yẹn nìyẹn nínú àyà yìí Ọlọ́run establish àwọn fáktì kan fún wa tí ó rújú fáktì alákọ̀ọ́kọ́ ó náà ní wípé ìrìn àjò tánàbí rìn yìí àsìkò wo ló wáyé òru ó clear nínú àyà yìí kíkà ìwé ká máa ka Kùránì gbunduku Ọlọ́run establish wípé ìrìn yẹn òru ló wáyé subhanalladhi asra kẹ́lìmọ̀ asra ní èdè lábátá bá ní sura ó náà ni al-mashyu awi sayru laylan ìrìn àjò òru ó ní asra a rí establish níbi táìmù tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ òru ní bí abdi yìí a rí wípé kìí ṣe pánà bí sùn ó lálà mo ń bọ̀ lórí ìyapa ẹnu ọ̀rọ̀ lérí ẹ̀ wípé ìrìn àjò tó ṣẹlẹ̀ yẹn àwọn kan sọ wípé ànábì sùn ó fi nǹkan yẹn lálà ní kìí ṣe pé nǹkan yẹn ṣẹlẹ̀ ní tààrà àwọn kan sọ bẹ́ẹ̀ àwọn kan sọ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àtẹ̀mí àtara ìrìn àjò òun fi wáyé èwo wá lójó òdòdó ní ọ̀rọ̀ méjèèjì ọ̀rọ̀ yóò dojúrú àfáwà al-imam muhammadul amin muhammadul mukhtarul hakami shinqiti inú tafsiri wọn wọ́n ti tóbi ní fọ́lọ́un
ọ̀rọ̀ yóò dojúrú bọ́lọ́run ṣe gbé kalẹ̀. Ọlọ́run jẹ́ ká mọ̀ wípé àtẹ̀mí àtara onìrìyàn wáyé kìí ṣe pánàbí ńlálà, torí pé tàà bá bọ́lọ́run ṣe gbọ́rọ̀ yí kalẹ̀. Ó ní ẹ jẹ́ ká kọ́kọ́ wo níbi ìbẹ̀rẹ̀ rẹ̀ subhanallah, tí ọ̀rọ̀ ò bá tóbi tán èyí ṣe subhanallah. A jẹ́ wípé mújísà, iṣẹ́ ìyanu tó buhaya, ó náà ni kéèyàn ó sì gbéra lóru kan láti Masjidil Haram kó lọ Masjidil Aqsa, kó tún gba sánmà lọ, sánmà kíní, sánmà kejì, sánmà kẹta, sánmà kẹrin, sánmà keje, kó tún padà. Kí lẹ́sì mọ́ tí ó èèmọ̀ bẹ̀bẹ̀ títí bá wá ṣe pé mà pé ó lọ nítara náà ni èèmọ̀ tí ń bẹ̀m̀bẹ̀. Tó bá ṣe pá láló lá ní ẹṣẹ́ mùjísà, èmi náà lè lálàá láàrin kéèyàn ó sùn kéèyàn ó tó jí. Èyàn lè tọ́ kọ́ntrí ogún abẹ́ẹ̀kọ́ bóòsẹ́ kó Nàìjíríà, ọkà fẹsẹ̀ kan dé Poland, ọkà tún fẹsẹ̀ kan dé Saudi. Kódà ọba Saudi gan ní wọ́n láti retí rẹ̀ ti pẹ́ pọ́n fẹ́ so yìí ọmọ ọba Saudi mọ́ ojúṣe nìká lóòrù kan náà. Bóòsẹ́ tó kúrò tó lọ Germany, èyàn lè rìn 100 kọ́ntrí láàrin oorun kan kílẹ̀ tó mọ́. Tó bá ṣe wípá lálà nẹ́bì ńlá kìí ṣe ṣe ìyanu ni, kìí ṣe mùjísà, torí pé ó lè ṣẹlẹ̀ sí mi, ó lè ṣẹlẹ̀ sí wọn náà. Ìyẹn tó láti lè fi fọ́ọ̀tì argumenti àwọn tí wọ́n ní ànẹ́bì lálà ni. Tó bá lọ jálà ní ẹwù bọ́lá ń ṣe bẹ̀rẹ̀ rẹ̀ subhanalladhi asra bi abdihi laylan minal tí kìí bá ṣeṣẹ́ ìyanu tó kù áyà ni Ọlọ́run ò ní bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú subhanalladhi, torí pé gbólóhùn subhan tó wáyé ń bí li amúrin ìwọ́m lil amúrin ìwọ́m, ọ̀rọ̀ tó tóbi tó káyàn láyà yẹn subhanallah. Ibẹ̀yẹn arímújáde ń bẹ̀ pé kìí ṣe pánàbí lálà, àtẹ̀mí àtara ìrìn àjò náà. Alladhi asra bi abdihi, arímújáde ń bẹ̀ pé òru ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Báyẹn a rí pé kìí ṣe pánàbí ló kàn fínúfíndọ̀ pé ẹjẹ́ ń wá rìnrìn àjò bí abdihi. Musahaba nìyẹn, Ọlọ́run ọba ó ń bẹ pẹ̀lú ẹ̀, kò dárìnrìn yẹn, wọ́n mú rìnrìn ọ̀hún ní pẹ̀lú Malaku Jibril bí abdihi laylan. Tàbá wá sọ pé abudu, èyí tróyìn ẹ̀mí spiriti nìkan kápẹ́ ní abudu. Abudu gbólóhùn yẹn àtẹ̀mí àtara ni abudu. Ìyẹn túmọ̀ sí pé gbólóhùn tọ́lọ̀ ń lò tó sọ pé ẹrú mi mo mú rìnrìn àjò. Ọlọ́run ò sọ pé ẹ̀mí ẹrú mi ló rìnrìn àjò, Ọlọ́run ni mo mú ẹrú mi rìnrìn àjò. Ìyẹn túmọ̀ sí pé àtẹ̀mí àtara lànàbí fi rìnrìn àjò náà. Bí abdihi laylan minal masjidil haram minal masjidil haram ilal masjidil aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina innahu huwas-sami'ul basir. Ìrìn àjò tí ànábì rí ọ̀hún, ọ̀rọ̀ àwọn jùmúhùr, àwọn tó pọ̀ nínú àwọn olùmẹ̀ẹ̀sìn, nínú wọn ni àfáà wa Sheikh Islam Ibn Taymiyyah alayhi rahmatullah àtàwọn míì tí wọ́n ṣáájú ẹ̀ nínú àwọn sọ̀hábà, nínú àwọn sálàf, wọ́n lọ síbi wípé ìrìn àjò tánàbì rìn yìí pẹ̀lú àgbékalẹ̀ bọ́lọ́hun ṣe sọ̀rọ̀ yẹn ó clear wípé kìí ṣe pánàbí lálà. Bó tilẹ̀ jẹ́ wípé àrínú àwọn sọ̀hábà tí wọ́n lánàbí lálà pé àlà ni. Àfáà Muawiya bin Abi Sufyan àwọn ní rúhù ni, hátà ìyàwó Aisha àwọn ní rúhù pẹ̀mí ni ìsára. Ṣùgbọ́n àwọn àfáà wọ́n fọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn pẹ̀lú àwọn tó pọ̀ nínú àwọn sàábé tí wọ́n ní kìí ṣẹ̀mí, àtara àtẹ̀mí ni. Nítorí pàfà àwà Muawiya ibn Abi Sufyan ìgbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ kò tí ẹ̀ tí ìgbà Islam. Ìyàwó Aisha ìgbà tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ tí wọ́n bá ti ẹ̀ ti bí wọ́n gbà náà gan wọ́n kéré pọ̀.
ṣe fẹ́ wá fi rìwáyà àwọn àgbà náà àwọn sàábé tí wọ́n ní ara àtẹ̀mí ló fi rìn àwọn rí ìgbà náà tó bá lọ jẹ́ pé mí nìkan ni kò yẹ kọ́rọ̀ yẹn kó jọ àwọn kùfàárù Quraysh kò yẹ kó jọ wọ́n lójú tó dípọ̀rọ̀ yẹn gan ó jẹ́ ìmọ̀ fáwọn lárúbáwá àwọn Quraysh tán jẹ́ kèfèrí pé tó bá ṣe pé àlá ló lá kò ní jọ wọ́n lójú tó dípé kò sẹ́ni tí ò lè lárú ẹ̀ náà gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ká fi rinlẹ̀ wípé ọ̀rọ̀ tó dọ́gba jùlọ ó náà ni pé ìrìn tó já máa tẹnu méyìí ni wípé àwọn tí wọ́n sọ pé Abubakar kọ́ ní ń bẹ nínú kòtò wọ́n tó sọ mí o àwọn tí wọ́n sọ wípé ọ̀rọ̀ tán sọ pọ̀ ẹ̀mí ìhà sórí ẹ̀dẹ̀wúrẹ́ ẹ̀rí wípé kò sí ẹni tá fẹ́ sọ ìsọkúsọ yóò rí nǹkan kan ta mọ́ra wọn náà o ló jẹ́ ká mọ̀ clarify rẹ̀ ló jẹ́ kí n sọ pé nínú àwọn sàábé gan ara wọn tí wọ́n sọ wípé Allah l'Ànábì ṣùgbọ́n wọn àfáà jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ wọn yìí ò lè wọlé tó wípé pàlá ni kí n ṣiṣẹ́ ìyanu nìyẹn anybody náà ló lè lálà pọ́n travel kọ́dà orúkọ gá ti pọ̀ jù láàrin ìṣẹ́jú 5 èèyàn lè tọ́ gbogbo ayé lójú àlẹ́ a jẹ́ wípé in tó jẹ́ kí nǹkan yẹn ó fa argument kó mú èèmà lọ́wọ́ nígbà náà ni wípé Ànábì sọ wípé taratara ni mo rìnrìn ọ̀hún kìí ṣe ojú àlá nìkan in tó jẹ́ kó bí gbólóhùn subhanalladhi asra bi abdihi laylan minal masjidil haram subhanalladhi asra bi abdihi laylan minal masjidil haram ilal masjidil aqsa إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga wá fi ìròyìn kan parí ẹ̀ ọlọ́run ọba ní innahu huwa sami'ul basir innahu huwa sami'ul basir ìròyìn asámùrù àti albasar ìròyìn gbígbọ́ran ìròyìn ríríran ọlọ́wọ́n bá fi ròyìn ààrẹ pọ́wọ́n ọlọ́wọ́n ọba tí ríran lòun ohun èso ọba afọ́jú ọba tó sì ń gbọ́ ohun lòun ẹ wá wo ìbáṣepọ̀ ìròyìn yìí pẹ̀lú ìtàntànsọ ìyẹn túmọ̀ sí pé gbogbo bá náà bí ṣe rìnrìn yẹn ọlọ́run wò báyìí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ in tí ń wí tí wọ́n ń wí fún gbogbo ẹ̀ ló ń gbọ́ innahu huwa sami'ul basir pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìgbà t'Ọlọ́run bá rán Musa àti Harun tó rán wọn sí Firaun Ọlọ́run bá ní ẹ máa lọ Ọlọ́run bá ní mò ń bẹ pẹ̀lú yín asma'u wa ara mò ń gbọ́ ẹ máa lọ́dọ̀ Firaun mo sì ń rí inayatun khassa níbi ìṣẹ̀lẹ̀ yìí náà tó bá ṣe pàlá ní kò yẹ kí sífà yóò tẹ̀lé bẹ́ẹ̀ bí n tí ó kàn tẹ̀lé ní pé innahu ala kulli shay'in qadir o ní ó fẹ́ wà ṣùgbọ́n Ọlọ́run ọba ní innahu huwa sami'ul basir innahu huwa àti Harun sí Firaun náà tí wọ́n lọ kí yẹ kójú àlá ni wọ́n ti lọ pàdé Firaun tara ni Ọlọ́run wá jẹ́ kó mọ̀ wípé èmi Ọlọ́run mo ń bẹ pẹ̀lú ní asma'u wa ara ìgbà tó wá mú ànábì Muhammad sallallahu alaihi wasallam kó náà rìnrìn àjò òru yìí Ọlọ́run innahu huwa sami'ul basir innahu huwa sami'ul basir gbogbo àwọn àlàyé yìí ni àfáwà Muhammadul Amin Ash-Shinqiti òun ni wọ́n fi sọ nínú tafsiri wọ́n ní ááyà yìí èyí ta kà yìí òun nìkan ti tó láti lè jẹ́ ká mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ara nìrìn àjò náà kìí ṣẹ̀mí wọ́n ní anna min anwa'il bayan allati tadam